bá nífẹ̀ẹ́ èèyàn àá nífẹ̀ẹ́ ẹ̀ tán ni gbogbo ọ̀rọ̀ tí ń bẹ nínú ayé ìpátá ló lésì ṣùgbọ́n gbogbo èsì kọ́ là á fún. Délé wá gbọ́ nǹkan wá gbọ́ wínrìnwínrìn lẹ́nu mi. àmọ́ tó bá ń kà wọ́n yọ èmi kúrò ń bẹ́ẹ̀ ní ìṣọmọṣẹ́ rẹ o. gbogbo àwọn èèyàn tí Ọlọ́run ti lò mí fún Fẹ́rànmi Babalọ́lá ó wà níbẹ̀. Yẹmi Sonde wọ́n nítorí ọjọ́ Òrègùn la fi ń ṣoore. àbọ̀ ògbọ́n tí mò ń sọ ni ìwọ kọ́ lọ̀gá mi ìwọ kọ́ ló kọ́ mi iṣẹ́ o ó lè ṣáájú mi dẹnu rédíò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ọ̀gá ló jẹ́ ṣùgbọ́n má jókòó síbi tó o ti ṣe pé o fẹ́ jẹ́ ń bẹ̀ o. mo fẹ́ràn Oriyomi dọ̀la ṣùgbọ́n Oriyomi ò fẹ́ràn mi. mo ṣe àdúrà fún ọ̀gá mi lórí ìṣètò lọ́wọ́ ní ẹ ṣé àdúpẹ́ o Ọlọ́run ó dúró tì yín o. ìwọ boost program ni pé ready made market ni wọ́ èmi ń ṣe ẹni tí tó wá kọ́ṣẹ́ lábẹ́ eléré ìṣètò láyé àmọ́ ọ̀gá mi ni òtòrò ṣáájú mi bẹ̀rẹ̀ ṣe rédíò àmọ́ mi ìkọ́ṣẹ́ lábẹ́ ẹ̀ tọ́ba àpálẹ̀ yẹn mo kọ́ṣẹ́ lábẹ́ ẹ̀. Bádé sì ń ṣe kọ́ńtàdì ń gbọ́n sí mi títí dòní. kí ló fàjà yín. àmọ́ tó bá ti ń ràn yàn lọ́wọ́ tó bẹ̀rẹ̀ sí ràn wọ́n lọ́wọ́ tó bá tó àsìkò ìwọ náà ló padà lọ ṣọ̀tẹ̀ wọn lẹ́yìn bó o ṣe fẹ́mi náà. Rẹ̀mí Babájídé bẹ́ẹ̀ náà ni Bádé Ojúadé gbogbo àwọn tá à ń sọ yìí wọ́n lè rí mi kó má kí mi mọ́. bí àwọn tó ń ṣoore fún sá fún ọ wọn náà yẹsẹ ọwọ́ rẹ wò kì í ṣàṣà sí ìwà rẹ ni. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ́. Bàbá Lérè Ṣítù ti fi àìdùnnú wọn hàn lórí ohun tó ṣẹlẹ̀ láàrin àwọn àti Oriyomi Hamzat àti àwọn èèyàn tó pọ̀ tí wọ́n ti ràn lọ́wọ́ tó jẹ́ pé wọn ò wá fi kinní ọ̀hún yìn wọ́n nínú interview kan tí wọ́n ṣe pẹ̀lú àgbàlẹ́tù òun náà ni Bàbá Lérè Ṣítù sọ pé àwọn làwọn kọ́ Yẹmi Sonde níṣẹ́ ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Gege àkàlà pé àwọn pẹ̀lú làwọn náà kọ́ Oriyomi Hamzat níṣẹ́ wọn wá ní Oriyomi Hamzat ẹni tí àwọn ṣe program lọ́dọ̀ rẹ̀ fún odidi ọdún kan àtòṣù 6 òun náà ni kò fún àwọn ní kọ́bọ̀ tí ò sì fi ẹ̀mí ìmọ́ọ̀rẹ́ hàn nínú èyí tí Yẹmi Sonde ti wá jáde wípé kí Bàbá Lérè Ṣítù má parọ́ mọ́ pé àwọn kọ́ ní ètò ìgbóhùnsáfẹ́fẹ́ o pé òun ti ń sọ̀rọ̀ ìyẹn lórí rédíò kan èyí tó wà nípínlẹ̀ Ògùn ìyẹn Ògùn rédíò ó tó di pé òun wá sílùú Ìbàdàn nínú èyí tó ti sọ wípé ẹnu tó jẹ́ ọ̀gá òun náà ni Tọ́ba Ọ̀pálẹ́yẹ ọ̀wá ni Bàbá Lérè Ṣítù tí wọ́n ń pariwo wípé àwọn ṣèèyàn lóore tó sì jẹ́ sí pé di òní ọ̀la yìí àwọn tí wọ́n ṣoore fún wọn ò mọyì ẹ̀ ó ní bàbá pẹ̀lú tí wọ́n bá ṣoore fún yàn ó náà máa ń jókòó síbi oore ni ìpè bàbá gan pẹ̀lú máa ń bá àyàn jẹ́ níta ni ó ní kí ló fà á tó ń fi sọ èyí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí bàbá yìí ti ràn lọ́wọ́ gangan ni bàbá yìí padà takò ó wá bẹ̀rẹ̀ sí dárúkọ àwọn tí bàbá yìí takò àṣì gbogbo ń tá a bá ṣe láàárọ̀ ọjọ́ ayé wa ló padà sọ bí ọjọ́ alẹ́ wa yóò ṣe rí nígbà tí bàbá yìí ń sọ wípé ohun tí Oriyomi Hamzat ti ṣe ò dùn mọ́ wọn nínú níbẹ̀ náà ló ti sọ̀rọ̀ wípé ọmọ bíbí inú àwọn táwọn bí Oriyomi Hamzat ló wà lọ́dọ̀ ẹ̀ ní Àgídìgbò gan ló sì ti ń ṣiṣẹ́ inú ìgbà tí wọ́n ń bí léèrè àwọn ọ̀rọ̀ bàbá yìí sọ pé ọ̀rọ̀ tó ń sọ yìí tó bá jẹ́ torí ẹ̀ ni Oriyomi ṣe máa lé ọmọ àwọn kú ò l'Àgídìgbò wọn ní kò sí wàhálà wọn ní ṣùgbọ́n ṣá o àwọn ò sọ tinú àwọn pé Oriyomi Hamzat ò mọ oore nígbà táwọn wà lọ́dọ̀ ẹ̀ táwọn bá a ṣiṣẹ́ Oriyomi ò fún àwọn lómi lásán báyìí làwọn fi bínú kú lọ́dọ̀ ẹ̀ ẹ wò ó ẹjá gbọ́n tí Oriyomi fi fèsì fún bàbá padà ẹjá gbọ́n tí Yẹmi Sonde náà fi fèsì fún bàbá àwọn padà ọ̀rọ̀ òun lágbára kọ̀ débi yìí pé kíní ọ̀hún dorí ayélujára rú ni o kí ló ṣẹlẹ̀ láàrin Bàbá Lérè Ṣítù Yẹmi Sonde Oriyomi Hamzat àti Bádé Ojúadé àtàwọn tó ń jáwọn èèyàn kànrìnkànrìn tí wọ́n jẹ́ olùgbóhùnsáfẹ́fẹ́ ìyẹn nílẹ̀ Ìbàdàn ẹ̀já máa bẹ́tù ọ̀hún bọ̀ ọwọ́ ajẹ́gbẹ́ àkọ́kọ́ lẹ́yìn wò wá fẹ́ńtì olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí sùnmọ́ ẹ̀ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ni o ẹ bá wa dọ̀rẹ́ káwa náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá mọ́ gbàgbé o láyé ìtàkùn pélébé kan ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbà kúgbà tá a bá ti wà lórí ètò tọ̀ ẹ̀já ṣíà ẹ̀ ẹ̀já pè kálẹ̀ kí ló ń lọ láàrin àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wàhálà wo ni ó ń lọ láàrin àwọn olùgbóhùnsáfẹ́fẹ́ ẹ̀já máa bẹ́tù ọ̀hún bọ̀ èèyàn sá subscribe síbẹ̀ kẹta àgọ́ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ tí ó máa rán yín létí nígbà kúgbà tá a bá ti wà lórí ètò ẹ̀já máa bẹ́tù ọ̀hún bọ̀. ṣé ń gbà tó o ṣiṣẹ́ lọ́dọ̀ wa ń bí ẹ̀ gbà nǹkan kan rárá ni gbogbo àwọn station agent ṣáà sanwó ẹ̀ ní ẹ má jà tọwọ́ bọ̀ o. wọ́n ní oore pẹ́. àgbàlagbà ni Bádé àgbàlagbà làwọn náà. mo dẹ̀ ti gbìyànjú eléyìí tí mò ń sọ fún yín yìí àgbàlẹ́tù Oriyomi Hamzat gan ò mọ̀ tó bá sọ fún wọn máa mọ̀ mo ti gbìyànjú pé kájọ sọ̀rọ̀ Oriyomi á wò mí nínú CCTV nínú ọ́fíìsì ẹ̀ kò ní jẹ́ kí n wọlé. lóòótọ́. oh God máa lè dàgbà tó báyìí kí n máa parọ́ mo wá sọ fún receptionist pé lọ sọ fún ọ̀gá rẹ wípé èmi Lérè Ṣítù mo fẹ́ rí ọ̀rọ̀ kan wà tó ṣe pàtàkì gbà ó dẹ̀ ránṣẹ́ sí mi ó ní iṣẹ́ kan tó jẹ mọ́ gómìnà làwọn ń ṣe lọ́wọ́ òun ò lè rí mi o inú mi bàjẹ́ lọ́jọ́ yìí
ṣẹ́mọ̀ ó ní bí àgbàlagbà ṣe máa ń ṣe nǹkan tójú òkè finiti mo wá rántí ọmọ mi pé tèmi náà bá wa sọ pé lẹ́yìn ọdún kan lóòótọ́ wọn ò fún wa ń kọ́bọ̀ wọn ò fún wa ń bottled water wọn ò fún wa ń kóòkì kí wá bínú kúrò báyẹn mo wá wò lọ́kàrà mi pé ẹ jẹ́ kí n lo oṣù 4 sí i ó sì tìmí nígbà tí ó pé ọdún kan àwọn ọmọ àwọn ọ̀rẹ́ mi tájọ́ ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ Wálé Sàlámì Rẹ̀mí Babájídé àfi bí ìgbà kan ti ṣèpàdé lẹ́yìn mi ọ̀gá ẹja sòótọ́ ọ̀rọ̀ ó ti pé ọdún kan báyìí kí ló dé tẹ́ pé ẹ̀yin nìkan lẹ́ ń dá owó Oríyọmí ná mo ní ẹ má gbèsè o láti gbà tá a ti dé station mi ìgbà kọ́bọ̀ lọ́wọ́ Oríyọmí wọn làwọn ò believe ẹ̀ àkànṣàfẹ́ sọ fún yín ni pé èmi Wálé Sàlámì Rẹ̀mí Babájídé àṣepọ̀ pẹ̀lú yín mọ́ nígbà tí ó pé ọdún kan tá a lò lórí program yìí wọ́n bá lọ ìgbà yẹn mo wá tún plan mo ṣàtò mo gbé ọpọlọ gbóná ìpè tọ́rọ̀ bá dà báyìí ibi gẹ̀rẹ̀jẹ̀ là á bá gbàlagbà àgbàlagbà ò tún ní dọmọdé mọ́ ọmọdé ni ó yà dá àgbàlagbà mo wá pinnu lọ́kàn ara mi wípé ohun tí àgbàlagbà fi ju ọmọdé lọ Yorùbá ní àìfihàn nígbà míì èèyàn lè fi hàn ọmọdé ṣùgbọ́n kò ní fi lé lọ́wọ́ gbà ẹni mo wá pinnu pé Oríyọmí ó ti yá gbàgbé mo wá pinnu pé àwa tá a jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ nǹkan kan wà tá a gbọ́dọ̀ ṣe ni mo ṣe lọ́jọ́ yẹn. Kí lẹ ṣe? nǹkan tí mo ṣe ni wípé nígbà mo ti gbìdánwò kò mọ tí mo fẹ́ bá ń sọ o sì lóò fẹ́ rí mi yànyàn imí ẹran nídìí èèyàn mo bá pinnu pé ẹni tó bá ní ìrírí nípa iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ orí afẹ́fẹ́ ni màá ti resign nígbà tí mi ò kúkú nígbà mo ń ṣiṣẹ́ náà kọ́bọ̀ ò jáde ó dẹ̀ lè bá mi sọ̀rọ̀ ìtùnú pé ọ̀gá bóyá à ń struggle ni o kò sówó nǹkan kan ò bá mi sọ̀rọ̀ mo dẹ̀ sọ délé o àgbàlẹ̀tù gbólóhùn àgbà ni mo lò lọ́jọ́ yẹn lórí afẹ́fẹ́ mo ní ẹ̀yin èèyàn wa òní ló pé ọdún kan àti oṣù 4 tá a ti ń fi òbèlè tukọ̀ lórí ètò wa yìí lágbo ìfẹ́ splash mo dẹ̀ sọ lọ bẹ́ẹ̀ mo ní ó jẹ́ ìdùn ọkàn fún mi ẹ̀yin olùgbọ́ mi tẹ́ ẹ̀ fètò wa ṣeré pé láti ọjọ́ 7 lọ ẹ̀ nílé láǹfààní láti máa gbọ́ wa lórí rédíò yìí mọ́ mo ní ẹ̀yin èèyàn mẹ̀sọ̀ tó ní làákàyè ẹ máa wò pé lérè ìṣítù yìí pariwo èèyàn jẹ́jẹ́ sùúrù ní tìgbín ló jẹ́ kí ló wá dé tó fi sọ pé ẹ̀ ní gbúrò àwọn mọ́ ní ọjọ́ 7 ti kú kọ́ tàrùn kọ́ mo wá ní ìwọ ni kí àgbàlagbà kó máa gbára rẹ̀ yílẹ̀ nínú ìhòòhò ọmọlúàbí kó má rí aṣọ ìnura nu yẹ̀pẹ̀ rẹ̀ kúrò lára ṣẹ́ni pé òwe ìjìnlẹ̀ ọ̀rọ̀ nu wípé láti ọjọ́ 7 òní lọ ẹ má retí mi ní rédíò yìí mọ́ fún prógráàmù yìí kì í ṣe ti kú o kì í ṣe ti àrùn. ìgbà tí ọmọ yín gbọ́ kí ni. now bá a ṣe lọ nìyẹn àwọn ọmọ IT nǹkan kan àwọn tó ń kọ́ṣẹ́ mo gbé wọn lọ sílé kálukú wọn. lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn lẹ́yìn 1 year 4 months tó san 1 naira fún wa títí di bí mo I was talking about October 31, 2023. No, sorry, November ni mo dẹ̀ sign off ní ọjọ́ yẹn tí Oriyomi Hamzat tó bá máa wá bẹ̀ mí lọ́la lókù kò yọjú sí mi rí lẹ́yìn mo tó ṣẹlẹ̀ yẹn. ẹ sọ̀rọ̀ láti gbà yẹn. láyé mi ní nọ́mbà rẹ̀ lọ́wọ́ àwọn kan máa pè mí pé ọ̀gá Oriyomi àwọn ní nọ́mbà wọn ní ẹ̀ lọ́ba títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí kí ni ìbá àlè tó bẹ́ẹ̀ ilé ayé fúngbà díẹ̀ ní fa ó mọ̀ pé ó ṣàṣe má ṣe lórí ẹni tó ń pè lọ́gàá rẹ̀ ó wàá lè wá ọ̀gá rẹ̀ wá sí ọ́fíìsì mo tó ṣẹlẹ̀ yẹn má bínú o ṣé mọ̀ pé mo gbàgbé ni nǹkan kò ṣe nǹkan kan ṣùgbọ́n tó the only thing ta fún máàkì ni pé gbogbo ìgbà tí mo bá fẹ́ sọjọ́ ìbí jíǹgù ó máa pariwo ni. ṣẹlẹ̀ máa rántí àwọn èèyàn tẹ́lẹ̀ sọ pé wọ́n pass through yín mo ti ń wọ ibi tí mo fẹ́ wọ̀ lọ ó dẹ̀ possible kí n wà controversial ibi tí mo ń lọ ẹ̀ so mo prepare mind mo wà lé fún yín. Ọlọ́run fi ìrànlọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jíǹkí mi nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ní Broadcasting Corporation of Oyo State mo dẹ̀ yán kankan fún yín lẹ́ẹ̀kan wípé tẹ́yìn náà bá gbọ́ ìrékọjá ìlàkọjá ìdojúkọ ìpèníjà tí mo ti ń bá bọ̀ láti bẹ̀rẹ̀ táwa ní Lérè Ṣítù tó ń sọ̀rọ̀ yìí tí ò ní kó èèyàn mọ́ra gẹ́gẹ́ bí àpẹẹrẹ Yorùbá máa ń sọ̀rọ̀ kan pé àríṣe láríkà àríkà ní baba àrègún ìrègún baba ṣeélẹ̀ ní baba ṣeébá ó kàn jẹ́ nǹkan tó máa ń báyàn lọ́kàn jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láyé òde òní wọ́n máa ń gbàgbé olóore wọn wọ́n á tiẹ̀ máa fọwọ́ sọ̀yà wípé kí ni mo kọ́ lọ́dọ̀ rẹ̀ gan Ọlọ́run ló fún mi ní yòókù
ṣáwọn èèyàn kan sọ bẹ́ẹ̀ sí. Òwe mo fi ń sọ̀rọ̀ délé bá gbọ́ nǹkan wá gbọ́ wínrìnwínrìn lẹ́nu mi ní gbogbo ìgbà yẹn tí à ń sọ bọ́lọ́run ṣe ṣẹ̀dá mi wá báwọn òbí mi ṣe kọ́ mi láti ilé tí mo ti jáde lèmi fi ń ṣe wàhù débi tí àwọn ẹlẹgbẹ́ mi tá a jọ jẹ́ àwọn tó dipò pàtàkì mú lọ́gàálọ́gàá wọ́n máa ń sọ wípé lérè tí ń fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láàyè púpọ̀ jù máa yẹn ẹyọ̀kan tàbí méjì ó pọ̀ lórí mi gan mo lọ sí MC níbì kan mo bá rí bọ̀bọ̀ yẹn máa dárúkọ rẹ̀ fún yín wọ́n nítorí ọjọ́ ìrègùn la ṣe ń ṣoore mo dẹ̀ bá ẹni náà bẹ́ẹ̀ ó dẹ̀ ti ń ṣe MC mo like voice ẹ̀ mo ṣe débẹ̀ báyìí táwọn èèyàn pàtó wọlé rèṣì tún ti dé wáyé kankan mo dẹ̀ gbá makoro ọmọ tibí ti fẹ́ máa sálọ mo ní máa bọ̀ mo ní ọjọ́ tí àbága kọ́lá àkànrún ìwọ náà máa di agbóhùnsáfẹ́fẹ́ látòní lọ jẹ́ ká jọ darí ètò yìí àdẹ̀jọ́ ṣe òun náà dẹ̀ ṣe dáadáa mi ìmọ̀ bóyá ó kàwé rí mo ní wàá bá mi ní Monday tó ń bọ̀ mo ti bá lè ṣe lórí ọ̀rọ̀ ẹ̀ so many other people like that. Talented refers. Rẹ̀mí Babájídé bẹ́ẹ̀ náà ni Bádé Ojú Adé gbogbo àwọn tá à ń sọ yìí wọ́n lè rí mi kán má kí mi mọ́. Ṣé àti Rẹ̀mí Babájídé àti Bádé Ojú Adé. wọ́n ní òré pẹ́. àpẹ àgbàlagbà ni Bádé àgbàlagbà làwọn náà. Bádé sì ń ṣe kọ́ńtàdì ń gbọ́n sí mi títí dòní. kí ló fàjà yín. wọ́n ní òré pẹ́. àpẹ àgbàlagbà ni Bádé àgbàlagbà làwọn náà. Bádé sì ń ṣe kọ́ńtàdì ń gbọ́n sí mi títí dòní. kí ló fàjà yín. èmi ò mọ̀ ẹ mọ̀ pé gbogbo nǹkan wọ̀nyí ó máa ń dùnyàn tẹ́ ẹ bá rí wípé lágbájá ó ń gbé ẹyin lẹ́sẹ̀ kẹ́ ẹ wà níbì kan tẹ́ ẹ jẹ́ olùdarí ọ̀gá àkọ́kọ́ general manager kẹ́ wá lọ bá ọ̀gá yányán àwọn tó ní ilé iṣẹ́ kẹ́ sọ pé kò sí ohun tí lérè sí tún ń ṣe tèmi náà ò lè ṣe ta lẹ wá fẹ́ gbẹ̀mí lé ta lẹ fẹ́ gbára lé n tó dẹ̀ wà lọ́kàn tèmi ni wípé nígbà tó bá pẹ́ iṣẹ́ tí kálukú bá ṣe ó máa fọhùn lẹ́yìn rẹ̀ náà ṣùgbọ́n gbogbo àwọn èèyàn tí Ọlọ́run ti lò mí fún Fẹ́rànmi Babalọ́lá ó wà níbẹ̀ Yẹmí Sonde wọ́n nítorí ọjọ́ ìrègùn la fi ń ṣoore mi tiẹ̀ mọ̀ bó ṣe níjọ́ tí mo kọ́kọ́ rí Yẹmí Sonde mo ní ta ni mi ò tiẹ̀ kì í nífẹ̀ẹ́ ó introduce ara rẹ̀ òun ń ṣe forestry àbí nǹkan ní University of Ibadan ó ní mo máa ń like program yìí gan mo ní are you interested in this job ó lóun ní interest ó ní bọ̀tí iṣẹ́ ti máa ń pọ̀ nínú ọgbà ẹ̀kọ́ kan òun fẹ́ máa wá bí o òun kàn máa like bẹ́ẹ̀ ṣe máa ń ṣe program yìí o ìgbàṣẹgbà òòṣà òkìní kan ṣẹlẹ́dẹ̀ ní pàkọ́ bá a ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn nígbà tó wá yá ó wá pẹ́ mi ò rí wọ́n á wò pé abó ti ṣe tán ní UI ni àṣé ó ti ṣe tán wá fún ní àǹfààní àti lọ ṣe ètò ìsìnrú ìlú NYSC ní Àbújá mo ṣe rántí dáadáa mo rò pé ibi tí wọ́n gbé lọ kò tẹ́ lọ́rùn ó tún wá lọ wọ́ọ̀kẹ́ mo wá gbé wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ nìbàdàn bí inú ìtàkùrọ̀sọ àgbàlẹ́tù pẹ̀lú Yẹmí Sonde ṣẹ́mọ̀ kó sọ ó sọ nǹkan kan ní ọjọ́ yẹn tí kò rántí ṣùgbọ́n mi ò lè bínú sí torí pé òun gan sọ jáde inú ìfọ̀rọ̀wérọ̀ yẹn wípé òun ò rántí mọ́ pé lérè ṣìtù ló lè rántí èmi ò kì í ṣoore kí n dúró tì í ṣe rí nígbà yẹn gan kálukú akàn já àǹfààní orúkọ rere tá a ní lórí afẹ́fẹ́ ni ó fẹ́ gbìyànjú láti dárúkọ olùdarí ètò iṣẹ́ ìsìnrú ìlú NYSC ní Ọ̀yọ́ state ńgbà yẹn orúkọ màmá yẹn ló ń jẹ́ Àṣàkẹ́ Làṣàkí nígbà tí Yẹmí Sonde wá sí BCOS Yẹmí ò mọ̀ wípé èmi ni permanent MC táwọn NYSC máa ń lò wọ́n dẹ̀ máa ń sanwó fún mi dáadáa ọjọ́ tó dẹ̀ wá tí wọ́n ní a young chap oní interest gan nǹkan kan this and that àjọ rẹ́rìn àjọ ṣàwàdà mo ní mo fẹ́ dà bí ọgbọ́n o Ọlọ́run jẹ́ kó jẹ́ o Yẹmí Sonde sọ wípé inú wọn á dùn torí pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ wọ́n pọ̀ nìbàdàn wípé ohunkóhun tí mo bá lè ṣe ṣẹ́dẹ̀ rí mi ì ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn fẹ́ nìkankan rí títí dìgbà tí Yẹmí Sonde di mo wá ní Ọlọ́run ti ṣe ọ̀run lájìná fún ẹ mo bá kọ lẹ́tà ó ń gbìyànjú láti rántí lọ́jọ́ yẹn ṣùgbọ́n èyí tó kù ni mò ń bá fi sí báyìí mo wá ní this is Lere Shitu your permanent MC my brother has been transferred to our station to Oyo State but he has a lot of experiences in broadcasting and we need him at BCOS kindly post to our station mi ò bá sọ̀rọ̀ mo dẹ̀ kọ lẹ́tà mo dẹ̀ sign pẹ̀lú letterhead mo dẹ̀ gbélé Yẹmí Sonde lọ́wọ́ gbogbo bó ṣe lọ ẹ ṣáà mọ̀ pé lẹ́gbẹ̀ẹ́ Ìbàdàn náà tàbí nǹkan ní ọ́fíìsì wọn wà kò tó 40 minutes mo ní Yẹmí tí wọ́n dá padà ní kí ló ṣẹlẹ̀
ó ní kíni wọ́n ti fóun lẹ́tà wọ́n ti deploy wọn wá sí BCOS mo bá dì mọ́ nǹkan kan this and that títí dọ̀la mo fẹ́ràn Yẹmí Sonde ṣùgbọ́n Yorùbá ló máa ń sọ̀rọ̀ kan pé ẹ jẹ́ á sòtítọ́ kí ẹyẹ àdàbà ó fò torí tá a bá parọ́ ẹyẹ oko ń lọ dandan kò sí ẹni tọ́lọ́run dá tí ò ní kùdìẹ̀ tó mú kí ìgbésí ayé rẹ̀ kùdìẹ̀ káàtó mo tẹ́wọ́ gba Yẹmí Sonde lọ́jọ́ àkọ́kọ́ nígbà tó dé ohun táwọn èèyàn wá ń bú mi sí àwọn ẹlẹgbẹ́ mi tá a ti ń lọ sí ìpele ọ̀gá díẹ̀díẹ̀ ní rédíò wa ò nígbà yẹn ni wípé tèmi bá ti ń ran ẹnìkan lọ́wọ́ mo ti sọ wọ́n dọ̀rẹ́ mi ó di ká máa lọ jẹun ó di ká máa lọ mutí káàkiri pé mi ò tiẹ̀ kí ń fi ààlà láàrin ọ̀gá sọ́mọṣẹ́ mo tèmi dẹ̀ fi máa ń dáhùn lóhùn ni pé àmọ́lẹ̀ tí yóò mọ́la ẹ jẹ́ gbárùkù tí wọ́n ṣùgbọ́n àwọn kan náà ló gbárùkù tí àwa náà tá a fi ń sọ̀rọ̀ lórí rédíò àdẹ̀jọ́ máa ń ṣe ó sọ lórí ìtàkùrọ̀sọ ìfọ̀rọ̀wérọ̀ yín wípé lórí prógráàmù Lérè Ṣítù lòun ti sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kò yéé sọ ṣùgbọ́n nǹkan kékeré wọ́n ní kinní kan bàjà ò jẹ́ apá rẹ̀ ó gùn jù tán lọ kò ju wípé nígbà tí ọwọ́wọ́wọ́ tán tí Ọlọ́run dẹ̀ jogún rédíò fún mi ní ẹ̀yẹ àti ọlá torí òun gan mọrú ọpọlọ tọ́lọ́run fi jíǹkín mi Lérè Ṣítù létọ́ba mi kọ́ tí ò ṣeé fọ̀tẹ̀tú ìgbà yẹn tó bá nílò nǹkan lọ́wọ́ mi ọ̀gá ló máa ń pè adẹ̀jọ brainstorm ilé gbàgbé láíláí adẹ̀ ṣiṣẹ́ nípa program content program titles táwa náà dẹ̀ mọ̀ wípé iṣẹ́ ńlá la ṣe àwa mẹ́ta la jẹ́ ògúnná gbòǹgbò tó ṣiṣẹ́ yẹn èmi gẹ́gẹ́ bí ẹnìkan Lérè Ṣítù Yẹmí Sonde ẹni tó ní rédíò ẹnì kẹta ni Káyọ̀dé Joseph tàjọ brainstorm Ọlọ́run dẹ̀ fún wa ṣe tẹ bá gbọ́ program station yẹn lónìí ẹ mọ̀ pé iṣẹ́ ọpọlọ ó wà níbẹ̀ gbogbo aṣọ kọ́lá àṣà lórùn délé n tó kàn dàbí ẹni pé kò mú kí àárín wa ó gún ni pé nígbà tí irú èmi Lérè Ṣítù ti máa nawọ́ ìfẹ́ sí irú àwọn tí Ọlọ́run lò pípa àwọn náà gba ìrírí àti ìmọ̀ látọ̀dọ̀ mi tẹ́wàá máa wá gan pápẹ́ bí ẹni pé mi ò mọ Lérè Ṣítù rí kò ságbàlagbà tó lè gbarú ẹ̀ o. ìdè tí mo dé síbi sọ̀rẹ̀sì tí mo ní ọ̀dọ̀ orí program ẹ ló ti ṣe kọ́kọ́ ṣe ká alẹ́ ń bí for 5 minute segment ṣé bí lọ́jọ́ kejì ni mo bẹ̀rẹ̀ Adúláwà request program lẹ́yìn ìgbà náà láàrin ọ̀sẹ̀ mo ṣètò bíi 6-9 láàrin ọ̀sẹ̀ àti AM àti FM ó mọyé èrò tó Ọlọ́run ti lò ẹ́ fún tó jẹ́wọ́ ló já wọn bọ́ bẹ́ẹ̀ bá dé meeting tẹ́ mo ń ṣe postmortem ibẹ̀ ló ti ń bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ìyá akéde oríta Basọ̀run ní Màpó ètò kan wà tí mo máa ń ṣe mo ti sọ́rí ó ṣẹlẹ̀ lètò náà láago 9 sí aago 12 mo sọ lórí rédíò yìí mo láwọn kan wọ́n di pàǹpá láti gba ìtọ́ yẹn lọ́wọ́ mi torí wọ́n mọ̀ wípé ètò tó kíjù tí mo máa ń ṣe yẹn akọgba túgbàká ibò wà náà àwọn tó dìtẹ̀ náà tá a bá ṣe pa àsọ̀rọ̀ àkànfẹ́ sọ̀rọ̀ ni o iṣẹ́ tó ránjọ́ sí ọmọ léńjẹ rẹ tó fi rán ó jíṣẹ́ lọ́hùn náà bá a mọ̀ àkànṣe bá a mọ̀ ní tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ṣe ń ṣe ẹ̀yìn inú Ọlọ́run nu má dínà mọ́ ọ̀yàn má ṣoore jókòó tì í má ṣoore má ṣe ègún ó nítorí ìrègùn la jẹ́ ń ṣoore kí ni kọ́lọ̀ ń wá ṣe. tó bá ń wá public sympathy má torí ẹ̀ máa bá tàwọn èèyàn jẹ́ béèrè sympathy ẹ̀ jẹ́jẹ́ bó bá yín lẹ̀ kó yín lẹ̀ kó o fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo ṣoore ló máa gba ẹ̀san oore ṣìkàṣìkẹ̀ náà á sì gba ẹ̀san ìka ẹ̀ ọmọdé ṣòro ṣe o ṣé o rántí lẹ́tà àjọ sí àbí kí n kà sórí atẹ́gùn ó ṣe jẹ́ àwọn tí Ọlọ́run bá lò ẹ̀ fún ìwọ ló máa ń fẹ́ wá bó ṣe máa jábọ́ ṣe ń túná ẹ létí Fẹ́mi Babalọ́lá ń ṣètò kan nígbà yẹn ní visuals ilé akéde ẹkú weekend ètò yẹn milẹ̀ jìbìjìbìjìbìjì nígbà tó rí pé tó fẹ́ràn mi milẹ̀ gan-an ó wá lọ gbé àwọn kan wá ó gé program yẹn ó máa ń ṣe program èmi ò gbọ́dọ̀ ẹ̀ tí wọ́n máa ṣe kú weekend láti bí bóyá 2:30 to 5 àbí to 6 kó o tún wá ní láàrin táìmù yẹn o láàrin 2:5 to 5 yẹn o gbé another program wọ program and you call yourself a professional o gbé another program wọ program àwọn yàrá ṣètò tán ẹkú weekend àwa continue ó ti break audience tó ló fẹ́ panú ẹ̀ṣọ́ fẹ́ràn mi ni. má jẹ́ ń tọwọ́ n ta fẹ́ fà yágùn ó ti gbàgbé ni kí ló dé tó jẹ́ àwọn tó ń ṣoore fún sá fún ọ wọ́n náà yẹṣẹ́ ọwọ́ rẹ wò kí n ṣàṣà sí ìwà rẹ ní akọgbà túgbàká ọjọ́ mo kọ́kọ́ ń ṣe nǹkan ẹ̀yẹ àkọ́kọ́ ó ti jẹ́ mọ́tò rẹ ló laná níbi nǹkan ayẹyẹ má jẹ́ sọ̀rọ̀ jù
má tọ́ bọ̀ mí lẹ́nu. Oríyọmí Ariwi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ Hamzat àrísọ àmọ́ mi ò wá gbèjẹ́ ẹnikẹ́ni mo wá sọ̀rọ̀ straight ni mo wá set record straight ni n tó kan èmi ń bẹ̀rẹ̀ mi ń sọ yẹn o kọ́ mi ń ṣe o ìsìn ṣọmọṣẹ́ rẹ o tọ́ba ló kọ́ èmi ń ṣe o ọ̀gá mi ò pé méjì o àmọ́ ọ̀gá ló jẹ́ tó ló ṣáájú mi lẹ́nu iṣẹ́ yìí àwọn ọ̀gá tó ṣáájú wa lẹ́nu iṣẹ́ àmọ́ wọn sì ń fún wọn ní àpọ́nlé gan ajọ́ láṣọ̀ọ́jẹ́ tó dáa lóòótọ́ ṣùgbọ́n ṣe wá jẹ́ tó bá jẹ́ pé kínkínní báyìí ló wá dàbí kó fẹ́ rọ̀f díẹ̀ láàrin ẹni tí ẹ ti jọ ní àjọṣe tó gúnmọ́ ó wàá gbé sórí ó bá kọ lẹ́tà NYSC fún mi èmi náà ṣètò tó ti rí àgbéga lẹ́yìn tó kúrò nínú iṣẹ́ ìbórí ètò mi náà ti rí ẹ̀ńpẹ́ṣọ́nà àríṣe àríkà ìwọ ló sọ bẹ́ẹ̀ tẹ́gbà tó ṣiṣẹ́ lọ́dọ̀ wa ń bí gbà nǹkan kan rárá ni gbogbo àwọn station agent ṣáà sanwó ẹ̀ ní ẹ má jà tọwọ́ bọ̀ o ká máa gbé rìsíìtì payment rìsíìtì sórí atẹ́gùn ó dà ká máa pọ́nra wa léwu bẹ́ẹ̀ bàbá lọ so àgbàdo mọ́jì afẹ́ dá láàrin fíhàn ìdíyẹ kò sì yẹ kó rí bẹ́ẹ̀ o bó bá ṣe sympathy public lọ́tọ̀ látòrí ẹ̀ bá tàwọn tó pè lọ́mọ rẹ̀ jẹ́ náà ó lè ṣọ́ lónìí kó tún ṣe dáadáa fún ẹ lọ́la ẹni tó ṣe burúkú fún ilé ní lè ṣe dáadáa fún ẹ lọ́la ṣé ó ti wá tán náà nìyẹn ni àti kí tún di àhán ẹja lọ jàmàlà ẹja lọ mutí ìyẹn lórí kò sẹ́dá tó mọ̀lá o ẹja máa tẹ̀ jẹ́jẹ́ o kò sẹ́ni tí ò ní nítorí tó fi ń ṣe nǹkan kan o nígbà tá àyà wèrè. akọgbà tó gbà ká ẹ ó kọ igba ìgbè ó sì tú ṣé ẹ mọ ìtàn akọgbà tó gbà ká a máa put record ẹ straight lálẹ́. Yemi Sonde very very unusual mi ò kì í ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tó bá necessary a gbọ́dọ̀ ṣe mi kì í yájú ságbàlagbà o torí mi ò fẹ́ kọ́ ọmọdé rí mi fín mo máa ń bọ̀wọ̀ fágbà ó dẹ̀ ní tí mo jù lọ gan màá tún máa lo ẹ fún àmọ́ bí tí n bá ara jókòó mi sí tí èèyàn bá wá tọ́ mi ń bẹ̀ màá gbé wàá mu ṣe wọ̀ bẹ́ẹ̀ èèyàn bá sì ti pẹ́ àgbà tó pẹ́ tágbà bá fẹ́ di àgbà kọ̀ǹtọ́yàn èèyàn á sọ fágbà àgbà ẹ jókòó dáadáa o mo ṣe náà ti bí mi o ẹ jẹ́ n kọ́kọ́ sọ ilé yìí náà àkọ́kọ́ náà èmi ò ní ọ̀gá méjì o tó kọ́ mi níṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó atọ́ba tẹ́lẹ̀ yẹ̀wú àfún ọtán ọmọ ọ̀pálẹ́yẹ onírùgbọ̀n bí àgbà ẹ̀sìn mùsùlùmí ọ̀pá kòròkò tí ń yági ẹ̀bá ọ̀nà dòríkápá apá ọ̀kápá dòríkó sí apá òrùsì dòríkákọ̀ ǹga ò ṣe é bínú kó sí arógun má sà ọmọ bàmí túnjú tó ń ṣọ̀ṣọ̀lẹ̀lẹ̀ atọ́ba tẹ́lẹ̀ yẹ̀wú ọ̀kan làwọn Tajudeen ọ̀pálẹ́yẹ ló kọ́ ìlú iṣẹ́ wọn. mo máa ń júbà àwọn tó jẹ́ ọ̀gá tó ṣíwájú wa bẹ̀rẹ̀ iṣẹ́ yìí mo máa ń fìbà fún wọn púpọ̀ ìmí ìjẹ́ ọ̀gá fún àwọn ọ̀gá tiwa gan tó kọ́ wa ń ṣẹ́ ìmí ìjẹ́ irọ́ àwọn ọ̀gá wa tó kọ́ wa ń ṣẹ́ ìmí ìjẹ́ àwọn tó wá lẹ́yìn àwọn ọ̀gá wa ṣùgbọ́n ọ̀gá wa ni gbogbo wọn ṣùgbọ́n tó wá sọ pé ẹni tó kọ́ Yemi Sonde ní iṣẹ́ tí mò ń ṣe yìí kódà ẹ̀dá bàbá mi lọ́rùn àti ìyá mi mọ̀ tó tọ́ba àpálẹ̀ yẹn èmi ò kọ́ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lábẹ́ ẹnikẹ́ni ju tọ́ba àpálẹ̀ yẹn lọ mo sì ti lo ọdún 6 ní OGBC lábẹ́òkúta kí n tó wá sí BCOS nìbàdàn mo dẹ̀ lo 22 years ní BCOS nìbàdàn láàrin 22 years yẹn mo ṣàn káàkiri ọlọ́run fún mi láǹfààní àti ṣàn káàkiri lọ sí àwọn station míì àmọ́ mi ò fi BCOS sílẹ̀ until after 22 years. ìyẹn ni pé ọdún 6 tí mo ti kọ́kọ́ lò ní OGBC ó ti kọ́kọ́ sèmi jiná ná orúkọ ti ń wà díẹ̀ ó ti ń wà tààtàtà so BCOS tí mo dé ready made market ready made voice ló dé BCOS mi ò wá torí ìyẹn wá bẹ̀rẹ̀ iṣẹ́ kíkọ́ rédíò lọ́dọ̀ ẹnì kankan ní BCOS o mo wọlé pẹ̀lú ready made material ní tó bá sì kọ lẹ́tà ó fún mi ìwé kí n fún ọmọọba Dàpọ̀ Adérọ̀bà ọlọ́run bá fọ̀ tẹ̀wọ̀n original ready made ni mo bá dé BCOS and that was 96-97 ṣé mi tí mo ti ń ṣètò ní bí OGBC lẹ́fẹ̀ẹ́ láwà tí mo ti ń ṣètò bàbá ètò pẹ̀lú ọ̀gá mi Tọ́ba Àpálẹ̀ ni màá wá máa ṣe 5 minutes 3 minutes as one of the crew lórí ètò Agbo Òfẹ́ tí ẹni tó bá ń ṣètò Agbo Òfẹ́ wà sọ pé òun lòun kẹ́mi ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ kò possible. kàkà bẹ́ẹ̀ ó tún fi wá boost program ni pé ready made market ni wọ́ èmi ń ṣe ẹni tí tó wá kọ́ṣẹ́ lábẹ́ eléré ìṣìtú láyé àmọ́ gàá mi ni o tó ṣáájú mi bẹ̀rẹ̀ iṣẹ́ rédíò àmọ́ mi ìkọ́ṣẹ́ lábẹ́ ẹ̀ Tọ́ba Àpálẹ̀ yẹn mo kọ́ṣẹ́ lábẹ́ ẹ̀ by the time tí máa dé BCOS mo ti ṣọdún 6 lórí afẹ́fẹ́ kì í ṣe gbogbo ẹni tó sọ pé òun fẹ́ ràn ẹ́ lọ́wọ́ ló fẹ́ kó o gòkè o ológun fẹ́ àwọn kan á ṣe dáadáa sí ẹgbà tó bá kọ́kọ́ dé sí láìní àbí ìlànà kan wọ́n fẹ́ kó o ga wọ́n á máa ṣe pé àwọn fẹ́ kó o ga tó bá ti wá bẹ̀rẹ̀ sí ga tó ń ga àwọn gangan ló máa bẹ̀rẹ̀ sí jowó ẹ̀ ẹni tó ràn ẹ́ lọ́wọ́ yẹn á bẹ̀rẹ̀ sí jowó ẹ̀ pọ́nmọ́ ìfẹ́ máa ga jù mí lọ
àwa máa wọ́n náà bí ó ṣe fà ẹ́ wálẹ̀ akọbatúgba kángbà tó tún gbogbo ebè tó kọ tán ó wá ń bẹ̀rẹ̀ pé ṣẹ́ṣẹ́ ayé ni ta lòun ṣẹ́ ẹ tó fi jẹ́ gbogbo àwọn tó ń ràn lọ́wọ́ ló ń dojú ìjà kọ̀ òun ó tún gba fúnra rẹ̀ ebè tó kọ ó tún ìwà ẹni ó wò ìyẹ́wò ó ní tó burú ń bẹ̀ tó ń ṣe ni lágbájá ó ṣe lóore tàmẹ̀dù ó ṣe lóore làkàṣègbè ó ṣe lóore ó ṣe wá jẹ́ lágbájá tàmẹ̀dù tàkà làkàṣègbè yẹn gbogbo wọn ló kàn ṣe ó dẹ̀ yẹrẹ ẹ wò náà nígbà tí ìṣepọ̀ ní gbogbo wọn yí dànù á ti ẹ̀rí lágbájá àbí tàmẹ̀dù àbí àṣàrí kan wọn tí ó mọ̀ rí àmọ́ tó bá ti ń ràn yàn lọ́wọ́ tó bẹ̀rẹ̀ sí ràn wọ́n lọ́wọ́ tó bá tó àsìkò ìwọ náà ló padà lọ tọ̀tẹ̀ wọn lẹ́yìn bó o ṣe fẹ́mi náà ṣé ká máa sọ gbogbo ẹ̀ láfẹ́fẹ́ ni ebo ṣé fún bá dé ojú adé àbọ̀ òṣèfún ṣe máa wó délé ní Soul FM ni bó lọ gbàmọ́ lọ́wọ́ mbẹ̀ àpọ̀gbà tún gbàká àbọ̀ òṣèfún Fẹ́rànmi Babalọ́lá tó fún ẹ ní jíngù IBEDC kó o bóun voice jíngù ó ti gba ẹ̀yìn lọ gbaṣẹ́ mọ́ Fẹ́rànmi lọ́wọ́ ló ń jẹ́ dọ́là náà ṣé kí Fẹ́rànmi jáde kó sọ̀rọ̀ àbọ̀ òṣèfún dẹ̀ ìlú Ìbàdàn ni gẹ́gẹ́ bí producer lórí Ọdẹ Akọni tí yẹn ní sponsor tó pọ̀ bó bá gbowó aṣa sí méjì producer mi ẹ gbà ó àwọn àtọwọ́ mi lẹ́nu nígbà tó wá change producer tó ń gbẹ́ lómi síbẹ̀ ó ní kò gbọdọ̀ máa fún producer yẹn lówó tó ń fún ẹ ìwọ ni kò sì máa fún ó sì ń ṣe producer mọ́ wọ́n wá fẹ́ gbẹ́tò yẹn lórí tẹlifíṣàn ibi wà ló ta ọdẹ pa tó o ní kọ́ máa jẹ́ kọ́jẹ tó ń ṣe rédíò kò tó ṣe tẹlifíṣàn ilé adé ètè pọ̀ àti ọ̀tẹ̀ ní bcs ṣùgbọ́n beautiful collection of stars ni wọ́n ń pè ṣé ká máa tú síta ni ṣé ká bẹ̀rẹ̀ sí tú fábàlẹ̀ kó gbọ́ mi dáadáa àpọ̀gbà túgbàká kí ló dé tó fẹ́ máa jẹ níbi tó ò ṣí síná atọ́ba tẹ́lẹ̀ yẹ̀rú afún ọtọ́ ọmọ ọ̀pálẹ̀ onírùngbọ̀n bí àgbà ẹ̀sìn mùsùlùmí ọ̀pá kùrùkù tí ń yágẹ̀ báàrùn tọ́ba ọ̀pálẹ̀ lọ̀gá mi tó kọ́ mi iṣẹ́ kódà láìsí láyé tọ́ba ó sì ń jẹ́ oúnjẹ ìrẹsẹ̀ ẹ̀ lọ́wọ́ mi dọ̀la torí gbogbo ẹbí tọ́ba àgàgà ọmọ tó bí àtayá ẹ̀ ìjẹta àbíjẹrin láti lọ sí 20 years remembers ẹ̀tọ́ tó yẹ kẹ́mi ṣe fọ́gà tó kọ́ èmi iṣẹ́ èmi ò ń jọ̀ òun mò ń ṣe ó ń ṣọ̀gá mi tó kọ́ mi iṣẹ́ débi tó máa wá jókòó wá tẹ̀tẹ̀tẹ̀ síbi tó ti jẹ tó ti ṣe òfẹ́ jẹ mbẹ́ tá a bá ṣe aṣẹ́fọ́lọ́hún àmọ́ mi ò ń ṣe gbéraga mi ò sì fẹ́ràn ọ̀rọ̀ bẹ́ẹ̀ rárá ṣùgbọ́n má tọwọ́ bọ̀ mí lẹ́nu kí n máa gbé ẹjẹ o mo ṣe ná bí mi sí o ẹ̀tọ́ tó yẹ fọ́gà látọ̀dọ̀ ọmọṣẹ́ èmi kì í ṣọmọṣẹ́ tí ń rọ̀gá fín àbí tí ń tojú ọ̀gá mọ́lẹ̀ láyé fún àbàdà mo ń ṣe fẹ́ bí tọ́ba ọ̀pálẹ̀ yẹn lọ́ọ́ béèrè fún ara rẹ lọ́ọ́ béèrè àmọ́ tó bá ń kà wọ́n yọ èmi kúrò ń bẹ́ẹ̀ ní ìṣọmọṣẹ́ rẹ o torí ìwọ kọ́ ní tọ́ba ọ̀pálẹ̀ yẹn o torí ẹ̀ la ṣe sọ bí lórúkọ rẹ o orúkọ ọ̀gá mi la sọ bí o. kò dẹ̀ síbi tọ́lọ́run ò sí kò síbi tá a nẹ̀gà sí tá a fẹ́ lọ tọ́lọ́run ò ní gbéyàn lọ bí ìyẹn ṣe rí nìyẹn. Oriyomi Hamzat mo fẹ́ béèrè kí báwo ni Oriyomi Hamzat ṣe jẹ́ sí. ayẹ́pẹ́ nu mi gan mọ̀nà nínú àwọn èèyàn tó máa ń tẹ̀lé mi tí wọ́n nǹkan àkọ́kọ́ tí mo rántí ni pé ọ̀tọ̀ níbi tí wọ́n gbé Oriyomi Hamzat lọ nígbà tó wá ṣe industrial attachment ní BCOS mo wá lérò pé Oriyomi ó fi mú fínlẹ̀ wípé ta ló lè gbọ́n òun yẹ́bẹ́yẹ́bẹ́ tí ó dá òun lẹ́kọ̀ọ́ tí tálẹ́ǹtì òun ó fi lè jáde ibi tí wọ́n gbé e lọ Oriyomi sákò ń bẹ̀ ó lẹ́yìn eléré ṣìtú lòun fẹ́ wà àjọ máa ń jẹun ọlọ́wọ́ ọ̀tún mi ni Oriyomi Hamzat ní ọ̀pọ̀lọpọ̀ gbà owó máa ń wà lọ́wọ́ rẹ̀ àti assistant mi kan Saheed Adédàpọ̀ tá a bá lọ jẹun ní kàǹtìn báyìí ó kéré jù èèyàn 2 la máa tẹ̀lé mi ìgbà yẹn à ń ṣiṣẹ́ ìdọ̀tí káàkiri à ń mutí à ń gbóbìnrin Ọlọ́run kò ní jẹ́ ká padà sẹ́yìn mọ́ ìyẹn ti lọ so a sì tẹra wa sí rẹpẹtẹ lórí ti Oriyomi lórí ọ̀rọ̀ Oriyomi mo rántí ìgbà tí Àgídìgbò 8.7 FM tó fẹ́ bẹ̀rẹ̀ ìgbà yẹn èmi ló fi ṣe father of the day mo dẹ̀ gbìyànjú láti wà ń bẹ̀ láti honour wọn bí gómìnà ṣe wá everything nǹkankan role tí mo play mi ò sọ̀rọ̀ ń bẹ̀ lọ́jọ́ ìwọ̀n pè mí kékeré nìyẹn nígbà tá a dẹ̀ ṣe program tán kẹ́lẹ́ mọ̀ bẹ́ẹ̀ mi ṣe nífẹ̀ẹ́ Oriyomi tó ìkànnú àwọn ọmọ mi tí mo lérò pé ó ti ń kíyèsí bí mo ṣe ń gbésẹ̀ nínú iṣẹ́ yìí mo fà á lọ́wọ́ lọ́jọ́ yẹn wípé Oriyomi pè mí as father of the day níbi ayẹyẹ ìfilọ́lẹ̀ Àgídìgbò 8.7 FM adẹjọ́ lọ nígbà tójú rẹ̀ wálẹ̀ tán mo fa ọmọ mi lé Oriyomi lọ́wọ́
pé this is another broadcaster in making o ẹ máa gbádùn rẹ̀ ọmọdé ń ṣiṣẹ́ dìsìn. mo dẹ̀ yan fún yín lẹ́ẹ̀kan wípé nígbà tí Oríyọmí sọ pé ọ̀gá ẹ wá mú 2-hour program bíbá tí mo ní ẹ jẹ́ ká ṣèdánilẹ́kọ̀ọ́ kí àwọn ọmọ rẹ tó pọ̀ lẹ́yìn rẹ̀ yẹn náà kán tiẹ̀ lé wọn tó ń jẹ́ iṣẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ẹ̀yin náà sì mọ̀ pé rédíò pọ̀ nísìn káwọn ọmọ rẹ̀ má bàa ṣe àṣìṣe adẹ̀jọ́ finú wénú wípé kí n lọ ṣe training fún wọn mo dẹ̀ ṣe training fún wọn ọjọ́ 3 látàárọ̀ títí dọwọ́ rọ̀lẹ́ la fi ṣe program yẹn nígbà yẹn síbẹ̀ náà Oríyọmí ò jẹ́ kí n gbádùn wípé ọ̀gá ẹ wá mú 2 hours kí ẹ máa ṣe program ìfẹ́ yín lórí rédíò mo kọ́kọ́ ṣe rátíráti pé ṣé yẹn ṣe pàtàkì tó èyí tí mo ló ṣe pàtàkì ní ti ìdánilẹ́kọ̀ọ́ tó yẹ káwọn ọmọ rẹ̀ ó ní torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ń bẹ ọmọ ilé kéwú ni tí wọ́n bá dẹ̀ kẹ́kọ̀ọ́ àwọn náà di àgbà ọ̀jẹ̀ nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ so ohun tó ṣẹlẹ̀ nígbà yẹn kò jù bẹ́ẹ̀ yẹn lọ a dẹ̀ ní àṣepọ̀ ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé nígbà tá a ṣe ìdánilẹ́kọ̀ọ́ ó appreciate mi ó send ọmọ mi sí mi pé kàn transfer owó sí dádì torí iṣẹ́ ìtọ́nisọ́nà akọ́ṣẹ́mọṣẹ́ tó fún wa adẹ̀yìn jọ ń kọ́ mọ́ lùbọ́ nígbà tí ó ń dà mí láàmú pé kí wọ́n mú gbé program lọ síbẹ̀ ṣùgbọ́n tí mo kíyèsí iná ni wípé program tá a ṣe fọ́dún kan àárí àpẹẹrẹ ògbẹ́dẹ̀ ń gbẹ wá àrómi àwọn àgbà ló máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ mo dá bí ọgbọ́n kí ló ṣẹlẹ̀ ṣé Oríyọmí Hamzat gbàgbé wa sí rédíò yìí ni kọtí ẹ lè ra bottled water bí eléyìí kó sọ pé bọ́gà mi bá dé ẹgbẹ́ fún o ó yẹ kéèyàn máa sòótọ́ nígbà tá a bẹ̀rẹ̀ program yẹn èmi gan mo sọ fún Oríyọmí pé èmi àtìyàwó mi lájọ máa jẹ́ àlejò mo wá ní ok o wọn náà kúkú mọ̀ bá ṣe bẹ̀rẹ̀ ètò yìí láti OYO ìwọ wá jẹ́ program anchor fún wa lọ́jọ́ yẹn lágídígbò that was the first edition the first episode of the program èmi àtìyàwó mi oge ọlọ́gàn àwa làlejò lọ́jọ́ yẹn wọ́n fún wa ní ẹ̀bùn bíi mélòó kan wọ́n tún promises á fún yín ní data fóṣù 3 nǹkankan àgbọn ibi tó wá ṣe pàtàkì jùlọ ni wípé báwo la ṣe máa ṣiṣẹ́ ọdún kan pé ẹ sì mọ̀ pé epo wọn gan nígbà yẹn epo wọn ní ìsìn owó ẹ̀ ló wọ́n a dẹ̀ tún máa ń rísíkì ayé wa ìgbésí ayé wa nígbà bá jáde lóru a máa gbé àwọn ọmọ lọ sí ọ̀nà tó jì káwa tó máa lọ sọ́nà omi Ọlọ́run kó ṣàánú wa ni Ọlọ́run ló ràn wá lọ́wọ́ kò wá sí ọjọ́ kan tẹ́ sọ pé òkè o omi bottled water rẹ̀ ẹ̀ fọ́gà mi tó bá dé o a dẹ̀ ṣiṣẹ́ fún odidi ọdún kan kóríyọmí tiẹ̀ wá rántí wípé ọ̀gá mi gbogbo àtà wà ní OYO ẹ jẹ́ àlọ́jì yẹn jàre ká mú nǹkan lé ó ti gbàgbé gbogbo eléyìí mo ṣiṣẹ́ fọ́dún kan ó tiẹ̀ lè rán ẹnìkan sí mi pé bá ń fọ́gà mi mo fẹ́ràn Oríyọmí dọ̀la ṣùgbọ́n Oríyọmí ò fẹ́ràn mi. mo tún fẹ́ sọ kinní kan lálẹ́ ìfẹ́ yẹn olólùfẹ́ Oríyọmí Hamzat a bá nífẹ̀ẹ́ èèyàn àá nífẹ̀ẹ́ ẹ̀ tán ni gbogbo ọ̀rọ̀ tí ń bẹ nínú ayé ìpátá ló lésì ṣùgbọ́n gbogbo èsì kọ́ là á fọ̀ mo bẹ̀ yín torí Ọlọ́run tẹ́ ẹ bá ti rí ti ń lọ tí ẹ nífẹ̀ẹ́ sí nípa mi bóyá kẹ́ ẹ pè mí kẹ́ ẹ bí mi tí kò bá tẹ́ yín lọ́rùn ẹ má sẹ́ǹdẹ̀ sí mi mọ́ èmi náà máa ń rí mo máa ń gbójú kúrò ń bẹ̀ ni nítorí pé Ọlọ́run bá ti gbé ìjà ẹ̀dá nínú Olúwa rẹ̀ tó ń bínú sí ẹ má mọ̀ sẹ́ǹdẹ̀ sí mi sẹ́rí tí wọ́n bá sọ ń pa mi tẹ́ ẹ bá mọ̀ pé òdodo lélẹ́yìn tá a mórí yọ mímọ́ ni ẹ sẹ́ǹdì sí mi ẹ má máa sẹ́ǹdì àwọn nǹkan tí ó bá lè fa ìjà tó bá lè fàkùn sínú ẹ má sẹ́ǹdì sí mi mọ́ ṣẹ́gbọ́ ẹ̀yin gan ẹ má pẹ́ lórí ẹ̀ ẹ má tẹ pọ́s ẹ má dúró wò ẹ má ṣe ayé lọ ẹja má ṣe ayé lọ gbogbo wa pátápátá lọ́rọ̀ jùlọ kò sẹ́ni tó lè bá a kẹ́gbẹ́ mi ò sì ní gbin àlùbọ́sà kó wu ẹ̀fọ́ ní tí kálukú bá gbìn ló máa ká ṣẹ́gbọ́ kò sí èèyàn ní gbin kankan kọ́ka nǹkan mi tí kálukú bá gbìn ló máa ká ṣẹ́gbọ́ ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ á máa lo ayé wa lọ bọ́lọ́run ṣe ní á máa lò ó èèwọ̀ ni èèyàn ò ní jọ nǹkan mi ìjùnà rẹ̀ lọ èèwọ̀ ni ìwé ò lè jẹ́ ọjẹ́ lùmí ìran rẹ̀ lọ́jọ́ ìran tèmi mọ́jọ́ yìí ní tí mo bá ń lé ni mò ń ṣe yìí ní tí wọ́n fi lé mi lọ́wọ́ ni mò ń ṣe yìí kò sáyà tí mo ní tẹ́ẹ̀ ní fi wé bàbá mi pé ọláyà bẹ́ẹ̀ náà lágbájá tẹ́ẹ̀ bá ti rẹ́ni fi mí wé nínú ìran mi èèyàn ò ní gbọ́ngbọ́ngbọ́n kọ́gbọ́n jù ràn ẹ̀ lọ èèyàn ò sì ní gọ̀gọ̀gọ̀ kọ́gọ̀ tayọ ìran rẹ̀
tó bá tún ṣe jù rẹ̀ lọ wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ bàbá rẹ̀ ṣe ipò oṣù lẹ̀sẹ̀ wù èèyàn níbí máa ní sọ̀rọ̀ kínní kan kọ́lọ̀ tí èèyàn ní gbọ́n tayọ ìran rẹ̀ ìran tèmi lèmi bẹ́ẹ̀ bí species tí wàá ṣe rí nù ran wa nù ẹ rí i pé Kúnlé Hamzat studio níbí kìí ṣe Oriyomi Hamzat studio àwọn kan bọ̀ lọ́la táwọn náà mọ̀ pé this is Oriyomi Hamzat kínní kan ó lè wá mọ̀ jẹ́ studio ńgbà náà ó lè jẹ́ pé ndí òṣèlú ni ó lè jẹ́ pé Oriyomi here ni kò sí tí ò lè ṣẹlẹ̀ lọ́la ní ti dáadáa ni ó sì máa ṣẹlẹ̀ lágbára Ọlọ́run ẹ dákun bẹ́ẹ̀ mi ṣe nífẹ̀ẹ́ yín tẹ́ nífẹ̀ẹ́ mi o ẹ já máa bá fàájì lọ. mo ṣe àdúrà fún ọ̀gá mi lórí ìṣètò lọ́wọ́ ní ẹ ṣé àdúpẹ́ o Ọlọ́run ó dúró tì yín o Ọlọ́run ò ní fi yín lẹ̀ o Ọlọ́run ó san yín lẹ́san rẹ̀ o àwọn ọmọ yín náà Ọlọ́run ó jẹ́ wọn yáre lójú ẹ̀mí yín mo bẹ̀rẹ̀ lórí eléré ìṣètò ọmọ àjànà rò múlẹ̀mí yín ó gùn sẹ́ ló àlàáfíà ara àwọn ìṣó tó tara yín jáde náà wọ́n yáre lágbára Ọlọ́run já wọn náà dàbí wa náà tó wà nù ayé ọ̀gá mi Wálé Rúfáì náà mi Kúnlé Junaid Démọ́lá Adéníyì Òkúlájà mo sì kí bàbá mi Gbóyèga Lawal bóyin pátápátá la kí àwọn odò tì ẹ ṣeun o. ẹ já sọ òtítọ́ kí ló dé sọ bẹ́ẹ̀ kí ni. ọ̀rọ̀ la fi ń jẹun Délé mo fẹ́ràn Oriyomi ò fẹ́ràn mi tí n bá ní kínìdí tí Oriyomi Hamzat fi fẹ́ràn mi tí mo dẹ̀ gbèdì fún níwọ̀n ọba belenja ó ti mọ ọjọ́ ìbí mi lọ́dọọdún yóò ní kí òṣìṣẹ́ rẹ̀ kan kó ṣe jíngù kó máa gbé e lórí afẹ́fẹ́ ó ṣe léyìn náà dà ṣùgbọ́n gbogbo eléyìí tí mo ti ń sọ látàárọ̀ kò pè mí lé nìyẹn Ọlọ́run tó fún èmi náà ní ògo ńlá ó ń ṣọmọ lóòkú bẹ́ẹ̀ ni àní sin pẹ̀lú bàbá àbí ìyá ẹ̀ tó kú ó wá di pé kíkálukú máa gun apá káàkiri kó rí wa kó ṣe bí ẹni tí ò rí wa kò sí wàhálà kankan. mi nǹkan tẹ́ ń sọ ìyẹn má bínú sà mi ìfẹ́ gbà pẹ̀lú yín ìdí ni pé ní 2019 ní retire ní BCOS. bẹ́ẹ̀ni. mo gbọ́ àwọn tó dẹ̀ sọ fún mi ò sí ní event yẹn mo gbọ́ pé Oriyomi Hamzat ló sponsor retirement yín mo ti ẹ̀ gbọ́ pé Oriyomi promise yín ní mọ́tò kan lẹ́yìn ìgbà yẹn ẹ tún ṣiṣẹ́ ní Agidigbo FM tí mo dẹ̀ mọ̀ pé a kò bọ́fẹ̀ dé sọ ẹ̀ lè sọ wípé ẹ̀yin lè fẹ́ràn Oriyomi Hamzat Oriyomi ò fẹ́ràn yín bóyá tí tó bá ní nǹkan mi tó ń bí yín nú ẹ lè wá bẹ́ẹ̀ ṣe máa bẹ́ẹ̀ jẹ́ máa pera yín bàbá sọ́mọ lẹ́jọ́ jẹ́. ẹ kú làákàyè ṣe rí ibi tí Ọlọ́run ràn mí lọ́wọ́ dé yìí mi ì lè rí òjò kí n máa pè ní àìná kì í ṣe òtítọ́ pé Oriyomi Hamzat ló sponsor ìfẹ̀yìntì mi lọ́dún 2019 mo dẹ̀ fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run rọ̀ mí lọ́rọ̀ gan nínú àkáǹtì mi nígbà yẹn millions wà ń bẹ lẹ́nu iṣẹ́ tá à ń ṣe yìí náà millions wà ń bẹ ọkàn mi dẹ̀ balẹ̀ pé nígbà tí n bá fi ná owó yìí láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ò jẹ́ kí ẹ̀mí mi ó lọ sí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ tí mo yàn láàyò tèmi yé mi fá kì í ṣe òótọ́ o wípé Oriyomi òun ló ṣe onígbọ̀wọ́ retirement program ayẹyẹ ìfẹ̀yìntì baba ńlá rọ ni kò sí ohun tó jọ. but bí òjò òótọ́ support máa wá bí látọ̀dọ̀ ọmọ sí bàbá àbí látọ̀dọ̀. kò sí support. but ẹ ti gba mọ́tò rí náà nígbà retirement yìí. mọ́tò yes. mọ́tò. yes announcement mọ́tò wà pé wọ́n máa pààrọ̀ mọ́tò fún yín. ó ṣèlérí ni kò múṣẹ mi ò lè parọ́ fún ẹ délé òun ló sọ pẹ̀lú microphone wípé mọ́tò tọ́gá òun gbé jáde kúrò ní BCOS òun ló máa rà míì fún kò ṣẹlẹ̀ mi gbọ́dọ̀ parọ́ pẹ̀lú ọjọ́ orí mi báyìí mi gbọ́dọ̀ parọ́ ọ̀rọ̀ pọ̀ ní òwe kọ́bọ̀ ṣùgbọ́n pẹ̀lú Ọlọ́run ohun gbogbo ni ṣíṣe. délé ìjìnlẹ̀ báwo lè ṣe mọ délé ìjìnlẹ̀. ọmọ alálùbáríkà mi ni ṣe ráyé ọ̀rọ̀ àwọn ọmọ mi kan tá à ń sọ ìyẹn ti kọjá ṣùgbọ́n tá a bá ń sọ délé ìjìnlẹ̀ ọmọ ọkọ ni ó fẹ́ràn ọ̀gá rẹ̀ lérè ṣìtú ṣùgbọ́n tá a bá tún sọ̀rọ̀ nípa àwọn ọ̀gá rẹ̀ míì wọn ò fẹ́ rí mi délé ìjìnlẹ̀ látàn ṣùgbọ́n nínú àwọn tí Ọlọ́run lò mí fún iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ yìí délé ìjìnlẹ̀ gba number 1 o kì í ṣe kí bóyá ara nǹkan kan fún mi ní kọ̀rọ̀ o tọ́dún kan bá ń bọ̀ á wá sílé wa níjọ́ tí ó mẹ́dí ẹ̀ wá níjọ́ tí ó gbẹ̀yìn wá àwọn ọmọ dáadáa tó fẹ́ dàgbà nù ṣerú mi báyìí pẹ̀lú orúkọ tí mo ti ẹ̀ ní nígboro mi ilé wa owó tì Ọlọ́run má ṣe wá ní atọrọ jẹ níwájú Ọlọ́run àtẹ̀yàn délé ìjìnlẹ̀ ọmọ dáadáa ni mo sì rántí ìgbà tí délé ìjìnlẹ̀ wá sórí ètò yẹn iná ẹ̀gbọ́n tó sọ ọmọ dáadáa pé kóyàn mi kéré rárá ọ̀pọ̀lọpọ̀ àwọn yòókù wọn ti gbàgbé wípé ayé ìtọ́ lọ bí ọ̀pá àbọ̀n ẹ ṣe dáadáa ẹ ṣe rere ẹ má máa tẹ̀lé bàṣubàṣu mọ́
Ọlọ́run kó ṣàánú wa. àwọn nǹkan tá à ń sọ látàárọ̀ ṣé ìwọ lẹ máa fẹ́ ká yọ kúrò ńbẹ̀ ṣó wà nínú àwọn nǹkan tẹ́ ti ń sọ látẹ̀kọ́. Tí mo fẹ́ kẹ́ yọ kúrò ẹ má yọ kankan kúrò, ṣe bóòtọ́ ni mo sọ. ìdí tí mo ṣe béèrè nìyí o kò ṣe pé àti gbé jáde ó ṣẹ̀rù báyìí nìyí o. ìdí tí mo ṣe béèrè ni pé ẹni ọmọ yín wà lágídígbò. ọ̀rọ̀ tó jáde yìí ó lè má lọ dáadáa lọ́kàn Alhaji Oriyomi Hamzat, ọmọ yín dẹ̀ ń ṣiṣẹ́ bẹ́ẹ̀. ẹ jẹ́ kí n dáhùn sí ìbéèrè yín. Gbogbo ibikíbi tí èèyàn máa ń lọ láyé Ọlọ́run ló máa ń la òpó ẹ̀. ẹ gẹ́tẹ̀ ẹ rí i pé ńgbà tí mo dé ọ̀dọ̀ ọ̀rọ̀ ọmọ mi mo fún ní kudos torí èmi gan tí mo lọ́mọ nígbà tí mo jẹ́ general manager pensioners FM ní Àgbárígo Onírèké Ìbàdàn àtìgbà yẹn mo ti ń train ọmọ mi. Àwọn tó jẹ́ aláṣẹ wa ní pensioner office nígbà yẹn wọ́n lérò pé mo fẹ́ recommend ọmọ mi láti máa gba owó oṣù níbẹ̀. Èmi tó dẹ̀ jẹ́ pé èmi náà fi ṣe ọ̀gá general manager mo wò ó wípé mi ì tún gbọ́dọ̀, mo sọ fún yín pé mo wà financially okay, èmi ni mò ń fún ọmọ mi lówó oṣù nígbà yẹn. Kàyéfì bá wá ṣẹlẹ̀ nígbà tí mo resign pé ìtí mo ṣe ń bí ìbà ètò Fẹ́mi ọmọ mi kò fẹ́ kúrò. Mo wá sọ plan mi fún pé báyìí la máa ṣe báyìí la máa ṣe. Tó bá jẹ́ pé ohun tá a fẹ́ gbé jáde yìí ló máa lé ọmọ mi kúrò ńbẹ̀, ibi tó ga ló ń lọ. Ṣé níbi téèyàn dàgbà dé yìí ká má rí òótọ́ ọ̀rọ̀ ká má sọ. Ànángásí ẹni tó ń ṣèkà oníṣẹ́ bíi òráyé wá. Mi ò lè dáwọ́ gbogbo ohun tí mo ti ń sọ látàárọ̀ torí bó ṣe rí nìyẹn. Nígbà tí mo débi délé ìjìnlẹ̀ mo lọ́mọ alálùbáríkà ni, ṣé kò ní nǹkan tó ṣe fún mi? Bọ́dún bá ń bọ̀ bàbá ẹ manage adìẹ kékeré yìí, kò lè ṣe kó má pè mí, a máa text lórí WhatsApp, a máa ṣe dáadáa sí mi. Òun gan èmi gan kì í kóyàn rẹ̀ kéré, kò dìgbà tá a bá ń gba owó lọ́wọ́ ara wa náà, kì í ṣe torí ìyẹn náà. But èmi ò wá mọ bí gbogbo wọn ṣe jẹ́, àfi k'Ọlọ́run dáríjì wá. Kò sẹ́ni tó mọ lérè ìṣítú káàkiri àgbáyé tó máa sọ pé mo ní ìgbéraga kò sínú ayé mi. Bóyá torí bẹ́ẹ̀ ni àwọn èèyàn tí Ọlọ́run ti lò mí fún oríṣiríṣi iṣẹ́ wa nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ yìí wọ́n máa ń fojú tẹ́ńbẹ́lú mi ni torí èmi ò béèrè kankan lọ́wọ́ ẹnikẹ́ni nínú wọn, ṣùgbọ́n Ọlọ́run mi ó ń wo gbogbo wọn, wọ́n tẹ̀síwájú, wọ́n á rí gbogbo rẹ̀ lọ́la. Kò sí ẹni tí Ọlọ́run ò lè gbé dìde, kò túmọ̀ sí pé torí pé èèyàn wà ní ìkọ̀rọ̀ bóyá Ọlọ́run ò ní gbé onítọ̀hún já sí gbangba. Iṣẹ́ Ọlọ́run nìyẹn, àwa má rí dì ní. Nínú ìdílé àgbẹ̀kù àbàlábà ni mo ti jáde wá. Bàbá mi tí ò sí láyé mọ́, Àdìgún Àró, iṣẹ́ mẹ́rin ni bàbá mi ń ṣe, mo sì dàgbà lábẹ́ wọn náà. Iṣẹ́ àkọ́kọ́ ni iṣẹ́ àgbẹ̀, ẹlẹ́ẹ̀kejì ọdẹ ni bàbá mi, ẹlẹ́ẹ̀kẹta wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nínú àwọn tó máa ń ya bátànì sírú agbádá tí mo wọ̀ lọ́rùn yìí. Mo wọ̀ ọ́ lónìí kí n lè rántí bàbá mi ni, kò di mẹ́ta. Oníṣòwò ni iṣẹ́ kẹrin tí bàbá mi ń ṣe nígbà tó wà láyé. Kúlù nafsin dá ìka talimauti, gbogbo ẹ̀mí ni yóò tọ́kú wò. Hebrew 9:27, it is appointed unto man to die but once thereafter judgment. Ó ṣe pàtàkì fún ọmọ ènìyàn láti kú lẹ́ẹ̀kan, lẹ́yìn èyí ìdájọ́ ni. Bàbá mi gbìyànjú bó tiẹ̀ jẹ́ pé àìmọ̀kànmọ̀kàn lásìkò tí à ń sọ yìí àwọn ò kàwé, bàbá wọn ò kàwé, ẹ̀gbọ́n wọn ò kàwé, àbúrò wọn ò kàwé. Bóun náà ṣe wá fẹ́ ronú pé àwa náà ò kàwé. Ọ̀nkù wa kan tó ti dolóògbé ó já rabúrabú, òun lẹ́ni àkọ́kọ́ alàgbà olóògbé Azeez Adéọ̀sùn. Ó já fitafita láti rí wípé wọ́n ní bí ṣin kò bá là ọmọ inú rẹ̀ a máa là. Àti ẹ̀ lè gbàgbé alàgbà olóògbé Azeez Ọlátúndé Adéọ̀sùn. Ó já rabúrabú, ó bá àwọn ẹ̀gbọ́n rẹ̀ sọ̀rọ̀, ẹ já lọ forúkọ àwọn ọmọ yìí sílẹ̀ nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ LA school, DC District Council Primary School. Nígbà tó yá ló di LA, wọ́n lọ forúkọ wa sílẹ̀. Láyé ìgbà náà tó jẹ́ pé ọwọ́ rẹ̀ ò tẹ́tí o, wọ́n lè fọkọ rẹ̀ lẹ̀ o. Ayé ń lọ à ń tọ̀. Tagbalẹ́tù ọmọdé lawó, Ọlọ́run ló kàn ràn wá lọ́wọ́. Tí mo sì bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kò sí jẹ́lé oṣù mi gbà náà títí a fi dé primary 6. Wọ́n rántí dáadáa primary 6 tí mo dé, that was in the year 1970. Wọ́n fi mí jẹ timekeeper. Wọ́n bá bàbá sọ̀rọ̀ pé bí ò bá lè lọ sí grammar school ẹ jẹ́ kó lọ sí modern school.
wọ́n dẹ̀ ṣẹ̀ṣẹ̀ dá ilé ẹ̀kọ́ ọmọdá kan sílẹ̀ wọ́n ń pè ní Ansarudeen Modern School Ìṣẹ́milérò òkè ò nígbà yẹn a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà tó ń jọ sọ̀rọ̀ tán láàrin bàbá mi àti àbúrò bàbá mi bá pè mí pé òun ò fẹ́ kẹ́nìbọ̀dì sọ òun lẹ́nu mo ti fara mọ́ pé kó o kàwé rẹ̀ ní mọ́dá ṣùgbọ́n màá ṣe ìyàlẹ́nu fún ẹ tó o bá ti bẹ̀rẹ̀ báyìí màá ra kẹ̀kẹ́ fún ọ bí bá mi ò tiẹ̀ sí ra kẹ̀kẹ́ tuntun ó ṣèlérí ó dẹ̀ múṣẹ débi pé tí mo fi jáde mọ́dá bí ọmọ olówó náà ṣe ń wò mí wọ́n mọ̀ pé ọmọ kò là kò ṣàgbé ni mí Ọlọ́run kò ṣàánú bàbá mi ti ń ṣiṣẹ́ àgbẹ̀ bàbá mi tó ń ṣiṣẹ́ ọnà designing sára aṣọ bàbá mi tó tún jẹ́ ọdẹ tí máa ń rìn dé òru káàkiri adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ mi náà ṣe ibi tí mo wá bá ọ̀rọ̀ dé ńgbà tá a parí ètò ẹ̀kọ́ wa lẹ́yìn ọdún mẹ́ta yẹn Agbalẹ́tù ọmọdé lawó ṣé mọ̀ pé nǹkan rere ó ti ṣẹlẹ̀ kọjá ní Nàìjíríà mo gbàdúrà fún gbogbo ẹni tó ń wò wá lórí àkànṣe ètò yìí lórí Agbalẹ́tù wípé ẹ jẹ́ á máa fi àdúrà ran Nàìjíríà lọ́wọ́ kò sóhun tí ò lè ṣẹlẹ̀ ní ti dáradára ó ní nǹkan tí mo rí tí mo fi sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ mọ̀ pé ńgbà tá a jáde mọ́dá ló bá di pé kò sí nǹkan míì tá a fẹ́ ṣe sìmẹ́ǹtì tí ní bàbá sọ pé òun ó ṣí ṣọ́ọ̀bù bàbá ò tí ì ṣí ṣọ́ọ̀bù ibẹ̀ náà wá ní àbúrò bàbá mi ọ́nkù náà bá ti sọ wípé mo fẹ́ kójú rẹ̀ ó là òṣèlú ń bẹnu mọ̀lẹ́bí ẹ̀yin tẹ́ ń wò wá Agbalẹ́tù òṣèlú wà nù mọ̀lẹ́bí a ní láti máa ṣọ́ra òṣèlú wà nù mọ̀lẹ́bí àṣé bàbá ń bàbá ènìyàn elénìyàn òun náà ní àwọn bọ́tìnì tó ń tẹ̀ káàkiri nìbàdàn wọ́n ti wá jọ pa wọ́n ti wá jọ kún wípé ẹ má wòrí ó dàbí ẹni kí mo gbọ́ tí ẹ̀yin àti baálé yín lọ́ọ̀yà obìnrin yẹn iléeṣẹ́ tẹlifíṣàn NTA Ìbàdàn ló ń ṣiṣẹ́ nígbà náà àṣé wọ́n ti pa wọ́n ti kún pé ẹ̀dálé ọ̀nkù mi yẹn sọ pé òun máa mú àbúrò òun wá tí ó máa ṣọmọ ọ̀dọ̀ ọpẹ́ ní fọ́lọ́run èmi tí mo ṣọmọ ọ̀dọ̀ nígbà náà lọ́hùn náà rèé o mi lè gbàgbé láéláé wọ́n fìyà jẹ mí gan ẹ mọ̀ pé ọmọ ọlọ́mọ làárán níṣẹ́ dé tòrútòrú ọjọ́ kan tí ẹ wà mi lè gbàgbé láéláé ó dà pé mo lọ ra ẹran ní ọjà lọ́dọ̀ àwọn alápàtà mo wá ń bọ ẹran yẹn lọ́wọ́ àwọn ọmọ bàbá yẹn nígbà yẹn àìkàmọ́ fọ́lọ́mọ bíi mẹ́ta ni wọ́n á ní lérè wà bí ọmọ ọ̀dọ̀ wọ́n á wá kó aṣọ wọn máa fi gbó ilẹ̀ níta wọ́n sọ wọ́n lọ síta pé bí lérè wà ń bẹ̀ tó máa fọ̀ mo wá ń fọṣọ ńjọ́ náà mo wá gbé ẹran tí mò ń bọ̀ sí orí iná gáàsì dẹ̀ ni mo ti gbàgbé pé mo ní láti fọ aṣọ àwọn ọmọ tán mo ti gbàgbé ẹran tí mò ń bọ̀ ó jóná mi lè gbàgbé títí di òní 21 pieces ekiri ẹran 21 ni nígbà tí bàbá àti ìyàwó ẹ̀ dẹ̀dẹ̀ wọ́n ní ọjọ́ 21 ló fi jẹ ẹran tó ti dúdú tí ò ṣeé jẹ fún ọmọ ènìyàn mo sì jẹ́ lóòótọ́ wọ́n tún supervise ẹ̀ ọpẹ́ ní fọ́lọ́run kí n gé ní péwú nígbà tí ẹni tó jẹ́ màmá àgbà nínú agboolé wa ilé àjànà ìsàlẹ̀ ní òlèlè òkè o bàbá bá màmá ó tẹrí gbàṣọ wọ́n wá ní afẹ́ ṣòkú nígbà tí mo dẹ̀ sọ fáwọn ọ̀gá mi ní Mọ̀lété nìbàdàn wọ́n ní ó lè lọ ṣùgbọ́n a fẹ́ kó fún wa ní ìfọ̀kànbalẹ̀ pé òun padà bọ̀ wọ́n ní ọ̀dà náà má gbé gbogbo aṣọ rẹ lọ iyì wo ló wà nínú aṣọ tí mò ń wọ̀ lọ́dọ̀ yín irú aṣọ wo ni gan. kakí níkà ṣẹ́ẹ̀tì kakí aláwọ̀ ọ̀lẹ̀ àti onígrìn ló bá tàn láṣọ jù bá ń lọ kíní kan wá wà Agbalẹ́tù Délé tí mo fẹ́ kọ́ mọ̀ ṣe rí láti ìbẹ̀rẹ̀ ni Ọlọ́run ti máa ń fi iwájú ibi tí èèyàn ń lọ hàn ẹ̀dá èmi tí ń tòótọ́ màmá dé òkòwò fún mi mo sáré jàlàjà nígbà tí a wá pàdé ní dọ́bà wọ́n wá bínú wọ́n ní ó ti proud ju onígbéraga ni mi ò proud o bá a ṣe wọnú Ọ̀yọ́ schools board ọ̀gá abẹ nígbà yẹn obìnrin yẹn ó lómi lára dáadáa ọpẹ́ ni fún Ọlọ́run ló bá láago ó ní fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ pẹ́kẹ́ tó dé ẹ farabalẹ̀ láti gbọ́ ẹ̀yin tí ẹ ṣoríire nínú iṣẹ́ ìdánwò tí ẹ ṣeré kọjá àti ìyẹniwò ó bá bẹ̀rẹ̀ sí gbogbo àwa tá a wà ń bẹ thousands of people ni ó ka number 1 nígbà tó dé number 6 ó dárúkọ mi lè jáde torí mo wá wò pé àwọn èèyàn mi tó lé lógún ṣé wọ́n wá máa parọ́ fún mi ni pé kò sẹ́nì kankan tí ó ṣoríire nù wa nígbà tí wọ́n dẹ̀ ti pé gbogbo àwọn tó fẹ́ pé 32 ni wọ́n mú nù wa ìgbà tí mo wá rí bẹ́yẹn
mo wá lọ tẹ̀lé màmá yẹn lọ́fíìsì ẹ má bínú mà o àwọn ẹlẹgbẹ́ mi tó kọ́kọ́ ṣáájú mi dé wọ́n ní kò sẹ́ni kankan tí wọ́n mú nú wa ni ò jẹ́ kí n dáhùn nígbà tí mo gbọ́ orúkọ mi ó ní kílẹ̀ rí àkọọ́lẹ̀ ìwé gbogbo tí mo kó dání gẹ́gẹ́ bó ṣe ń ṣẹlẹ̀ ní ìsìn tẹ́yìn ó kó gbogbo àwọn ìwé ẹ̀rí sínú fóldà àwa náà ń ṣe bẹ́ẹ̀ nígbà yẹn nígbà tí mo dẹ̀ rí màmá ní a young boy gbogbo tá à ń sọ yẹn o mi kọjá ọmọ ọdún 22 21 gbà yẹn o ló bá wo màmá yẹn tí ò mọ̀ mí ló bá dì mọ́ mi bí ọmọ òkú oríire ìwọ ni láti má bá ọ̀rọ̀ lọ ní wo náà wọ́n ṣe gbà mí tí wọ́n fún mi níṣẹ́ olùkọ́ nìyẹn àsan gbèsè tí màmá mi ti yá káàkiri ọlọ́run náà tún wá ṣiṣẹ́ ìyanu nígbà tí ó tún yá ìjọba tí mo sọ pé ó jẹ́ tológun náà wọ́n tún ní àwọn fẹ́ fún àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ jáde níṣẹ́ wọ́n kọ́kọ́ gbé mi lọ sí primary school kan tó ń bẹ ní Dananu ní agbègbè Ògbómọ̀ṣọ́ Dananu yẹn oko Ògbómọ̀ṣọ́ ni ó ti máa dìlú ńlá náà nísìn àwọn ọmọ tá a bá ya fọ́tò wọ́n fi ìgbọ̀n ju èmi tíṣà wọn lọ ọpẹ́ ni fún Ọlọ́run bí eré bí àwàdà bí eré ó di wípé àwa náà tún bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ olùkọ́ ó jẹ́ iṣẹ́ àkọ́kọ́ tẹ̀ ṣe iṣẹ́ àkọ́kọ́ mo bẹ̀rẹ̀ sí mo ti sọ pé modern 3 certificate mo bẹ̀rẹ̀ ní Baptist primary school Dananu ní Ògbómọ̀ṣọ́ ìgbà tó yá tún ní àǹfààní láti lọ ṣe another course ẹ má jẹ́ n gbàgbé pé mo lọ sí divisional teacher training Èrúwà o níbi tí mo ti gba savoke grade 2 nígbà tí mo dẹ̀ gba ìwé ẹ̀rí akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ onípò kejì tán lẹ́yìn náà níṣẹ́ mi ló tún wá bẹ̀rẹ̀ mo ṣe iṣẹ́ olùkọ́ ní Baptist primary school Ìlúà lábẹ́ ìjọba ìbílẹ̀ Kájọlà lágbègbè Òkè Ògùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ síbẹ̀ náà ó wà ní góńgórí ẹ̀mí mi pé mo fẹ́ kàwé láyé yìí mo ṣe bí ọdún kan àtààbọ̀ kò pọ́dún méjì tán la bá gbọ́ pé admission the Polytechnic Ìbàdàn wípé ó bẹ̀rẹ̀ kí ni mo wá fẹ́ ṣe báyìí mo bá tún tiraka làkàkà mo gba fọ́ọ̀mù Ọlọ́run dẹ̀ ṣe wọ́n mú mi. gbọ̀ngàn tí àwọn èèyàn ti máa ń gbọ́ tó máa ń san payín ni pé ẹ lọ skul rárá. ẹ gbọ́ dáadáa bí mo ṣe wà yìí masters in communication languages ni mí. ní UI. kọ́ lọ ṣèwádìí dáadáa. kí ló tó wọn sọ pé ẹ kàwé. orí wọn ló gbọ́lidé nígbà àwọn ọ̀kàwé nù ìran wọn ọ̀pọ̀lọpọ̀ mọ̀ lóòótọ́ masters in communication language tí ìbá ṣe kú mo yọ̀lẹ̀ bá ti gba PhD mi. ṣe ìtàn ọjọ́ iwájú. ṣe rí ó máa ń dá ńgbà míì tí oore ọ̀fẹ́ ìtàkùrọ̀sọ báyìí tó bá wáyé. kó máa wáyé. so that àwọn nǹkan tá a ti gbọ́ bíi rúmọ̀ táwọn èèyàn dẹ̀ ti ń sọ látẹnudẹ́nu. ẹ̀yin tẹ́ ẹ lọ̀rẹ́ lè wá sọ. ká ní mo mọ̀ bá gbé sabu kéèyàn wá kíwọ̀ náà rí kó mẹ́ni tó sáìn ẹ̀. irọ́ ni wọ́n ń pa ẹ̀ mọ́ ibi kùdìẹ̀ tó jẹ́ kí ọ̀rọ̀ tèmi kùdìẹ̀ káàtó. ṣùgbọ́n ló ṣẹ̀dá mi bó dé mọ́ wá ra mi mo ti wà too humble. ẹnìkan fẹ́ máa sọ fún mi jọ́sí wípé ilé ayé ò gba humility tó báyìí ó ti pọ̀ jù. mo ní ṣé Jésù Kristi ṣóhun gan humble ni. Ọlọ́run ń wò ṣe kálukú wa ṣé torí pé ó ti wá láǹfà nígbà tí mo wà láti rédíò Nàìjíríà yẹn wọ́n ṣe iṣẹ́ ẹ̀pà kan níbẹ̀ ń gbọ́dọ̀ má sọ. kò lè sẹ́ni tí ó mọ̀ ó wá tó àkókò kan wọ́n ní wọ́n fẹ́ gba àwọn permanent staff gẹ́gẹ́ bí oníròyìn sí FRCN Ọba Adébíyìnpé road. permanent staff. ó ti tó how many years sí lẹ́yìn ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ as freelance. ṣe rí ó ti fẹ́ lé lọ́dún kan síwájú sí i wọ́n ní wọ́n fẹ́ gbà mí a dẹ̀ ṣe auditioning náà máa ń pè nígbà yẹn a tún ṣe written exam nígbà tí àbájáde tó jáde wọ́n lé mi ní number 1 àwọn òṣìṣẹ́ kan wà ní rédíò Nàìjíríà Ìbàdàn tó máa rántí pé ìrírí ìjọ́sí àti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Lérè Ṣítù tó rántí bó ni mi ò ṣe ní rántí ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí báwa náà là ń sọ̀rọ̀ yìí wọ́n ṣàṣe má ṣe àwọn èèyàn tó fẹ́ ràn lọ́wọ́ láti kó wọlé wọ́n pè yẹn ní number 1 2 3 wọ́n ṣáà yọ mí sẹ́yìn tẹ́ ẹ bá gbọ́ ohun tán fi yọ mí sẹ́yìn tán ò fi mú mi nígbà yẹn ọ̀gá tó wà nídìí àwọn tó ń gba akọ́ṣẹ́mọṣẹ́ àwọn tó ń ṣe àyàn ògbìfọ̀ translators ń gbà yẹn ó mọ̀ pé mo ní tálẹ́ǹtì ṣùgbọ́n tó bá ti gbà mí ayé tó fẹ́ ríìgì wọlé kò ní jẹ́ kó wọlé mọ́ nǹkan tí wọ́n ṣe nígbà yẹn kò sẹ́ni tí ó mọ̀ nínú àwọn news editors and reporters pé wọ́n gbá bàbá yìí ni ó wá dùn mí púpọ̀ torí pé ńgbà tá a ṣe audition yẹn èmi number 1 ẹ lè ṣèwádìí ẹ̀ nígbà tí wàá rí bẹ́ẹ̀ yẹn ó bà mí lọ́kàn jẹ́ mo ní enough is enough ìgbà mo fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ní 2019
tẹ̀gbọ́n tàbúrò lèmi àti Yẹmi Sonde ó kàn jẹ́ pé ìwà àwa méjèèjì ò jọra wọn. Yẹmi Sonde alákàlà jìgán àti èmi lérè ṣìtú tí mò ń sọ̀rọ̀ yìí bíi tẹ̀gbọ́n tàbúrò la ṣe rí, bó tiẹ̀ jẹ́ pé ìwà àwa méjèèjì kò jọra wọn. Ohun tó dé tó yẹ kí n sọ bẹ́ẹ̀ iná ni wípé nígbà tí wọ́n gbà mí as pioneer general manager ní pensioner 106.7 FM ní àgbárígo onírèké nìbàdàn as the pioneer general manager. Now ibi tí mo ti bẹ̀rẹ̀ nìyẹn nígbà tí mo fẹ̀yìntì. Ìgbà tó dẹ̀ bùṣe gàdà tó bùṣe gèdè bí nǹkan ṣe ń lọ níbẹ̀ yẹn kò tẹ́ mi lọ́rùn, bí kéèyàn má fúnyàn ní freedom tàbí kéèyàn fi ẹ̀tẹ̀ sílẹ̀ kó máa pa làpálàpá. Kí ni ká ti gbọ́? Èmi àti Démọ́lá ti wọra wa dáadáa láti ayé rédíò Nàìjíríà. Kémi wá lọ gba iṣẹ́ lọ́wọ́ Démọ́lá l'Ógbómọ̀ṣọ́. Mo ní Your Excellency, I cannot do that. I can never do that. Lérè, ó fẹ́ kọ iṣẹ́, ó mọ nǹkan tí mo ti rorí ẹ̀ sílẹ̀ tí mo fẹ́ fi múnú ẹ̀ dùn. Mo ní ìyẹn kọ́ ni pàtàkì sir, Your Excellency sir. Mo ní bí ìgbà pé ada àárín ẹ̀gbọ́n àtàbúrò rú ló ṣe máa jẹ́ kó dẹ̀ ní tẹ́ńlẹ̀ láéláé. Your Excellency sir, mo fẹ́ kẹ́ dáríjì Adémọ́lá Adéníyì tó bá ṣàṣemáṣe. Ọmọ mi dáadáa ni, kò fẹ́ sí ohun tí mo mọ̀ tóun náà ò mọ̀, ẹ wo agbárí. Ẹ jọ̀ọ́ give him a second consideration. Bàbá kan bínú ni, Your Excellency ó bínú, Ọ̀túnba Adébáyọ̀ Làwákálà ó ní Lérè èyí tó sọ náà tó. Lédè kúkúrú mo fẹ́ bẹ̀ ọ́ níṣẹ́, ó tí ì mọ àwọn nǹkan tí mo hun sílẹ̀ tí ó múnú rẹ dùn. Ó ní dádì ẹ má bínú sir, Your Excellency sir. Ó ní you can go. Inú bí ibi tó wá yẹ kí èrò Ọlọ́run ti bá gbogbo èèyàn tó ń gbọ́ ìfọ̀rọ̀wérọ̀ lórí àgbàlẹ̀tù yìí pẹ̀lú Délé Adéyanjú. Iná ni wípé bí mo ṣe gbé mọ́tò mi tàyúnyún tí mo dé ìta báyìí, mo ti rìn kọjá ibi ẹ̀gbẹ́ ilé former governor bí wọ́n lábá ń pè. Mo fẹ́ kí èyàn tẹ́ntẹ́lẹ̀ ètò ìkẹ́ fi ṣe àríkọ́gbọ́n. Hello my brother, mo ní kúkú lájà, orúkọ náà Gege Démọ́lá nìyẹn. Ó ní àgbà jẹ́ ẹ̀yin dà ní gbogbo ọjọ́ ayé yín, ojú òní tì yín. Ó ní jẹ́ mọ̀ pé àwọn boys tó ń ṣe tèmi wọ́n ti ká gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ sílẹ̀ pẹ̀lú gọ́vnà. Wọ́n ti sẹ́ndẹ̀ sí wọn. Wọ́n ti sẹ́ndẹ̀ sí Démọ́lá. Wọ́n ní èèyàn gidi téèyàn máa ń fògùn ẹ̀gbárí ní ẹlẹ́rẹ̀ ṣìtú. Ó dẹ̀ defend mi bí ìgbà pé àtijọ́ sọ̀rọ̀ nípa rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Inú ẹ̀ dùn. Òun ni kò jẹ́ kí wọ́n yọ Démọ́lá Adéníyì mọ́. Ìyẹn lẹ pé àkíyèsí mi sílẹ̀ kan. Mo rò pé dèmi ń yé yín dáadáa. Kò yé mi. Kò yé mi. Nǹkan tí mò ń gbìyànjú. Ó ní ọ̀rọ̀ kan tẹ́ ń bá bọ̀. Démọ́lá Adéníyì ẹ ti yà ń bẹ̀. Ẹ yà sọ́dọ̀ Yẹmi Sonde ẹ ti yà ń bẹ̀. Mo fẹ́ padà sí Démọ́lá. Ẹ ti lọ sọ́dọ̀ Àkàlà ẹ tún ti kúrò ń bẹ̀. Mi ti kúrò Ẹ bẹ́ẹ̀. ti lọ sí pensioner so ẹ ti ọ̀nà bíi mẹ́rin lẹ ti lọ. Níwà mi ò tẹ̀ ẹ ti dẹ̀gbò bẹ̀yẹn rárá. Ẹ wo ti eléyìí tẹ́ ẹ sọ nípa Démọ́lá Adéníyì. Kò ní da tẹ́ ẹ bá gbọ́ àlàyé yẹn délẹ̀délẹ̀. Ó yá ẹ Mo tẹ̀síwájú. gbà bẹ́ẹ̀. Nígbà tí mo ti wá wà ní ọ̀gá àgbà general manager pensioners 106.7 FM, wọ́n wá pé late governor wá pè mí pé lọ́jọ́ Wednesday lọ́jọ́ yẹn pé alọ́rọ̀ mo dẹ̀ lọ bá wọn. Nígbà tí mo débẹ̀ wọ́n ní Lérè ìgbà tí a rán yín lọ pé kẹ́ lọ dá rédíò sílẹ̀ ní Gàmbàrí Ògbómọ̀ṣọ́ 92.1 FM Ajílété FM, gbogbo iṣẹ́ tó ṣe ń bẹ̀ gbogbo ẹ̀ ni mo gbọ́. Bó ṣe rọ́ọ̀kún sí station débi pé tán bá dé station láago 11 alẹ́ Lérè nìkan náà máa bá ń bẹ̀. As the GM. Ní Ajílété. head of programs ní okay. tán bá lọ tán bá bọ̀ èmi nìyẹn máa bá ń bẹ̀ bí pé èmi lọ̀gá tó gbé gbogbo nǹkan Lérè ni. Wọ́n wá ní ọwọ́ tó fi mú Ajílété ó sáà ti kúrò ń bẹ̀ báyìí, mo fẹ́ rán ẹ padà lọ s'Ógbómọ̀ṣọ́ ní Parrot FM. Inú mi á dùn kí àwọn èèyàn gbọ́ eléyìí délé o, Agbálẹ̀tù ọmọdé làwó. Mo bá dé ilé kábíyèsí bàbá àgbàlagbà gómìnà nígbà kan rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀túnba Adébáyọ̀ Làwákálà ń bá débẹ̀ lọ́jọ́ náà. Bàbá ní Lérè wá jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ní àyàn alọ́rọ̀ tá a fẹ́ sọ. Mo ní Your Excellency sir, mo tẹríba. Wọ́n ní mo fẹ́ kí àyípadà rere kó dé bá Parrot FM mi l'Ógbómọ̀ṣọ́. Irú iṣẹ́ tó ṣe single handedly. Mo tó fi ń sọ bẹ́ẹ̀ ni wípé gbogbo program orí rédíò Ajílété 92.1 FM Gàmbàrí Ògbómọ̀ṣọ́ ọpọlọ Lérè ni o. Gbogbo designing everything creativity yàtọ̀ síra wọn. Wọ́n wá ní iṣẹ́ yẹn mo fẹ́ rán ẹ padà lọ sí Ògbómọ̀ṣọ́ láti bá mi ṣèkì iléeṣẹ́. Wọ́n àti ìdélẹ̀ mo ní Your Excellency sir, Démọ́lá Adéníyì ńkọ́ àbúrò mi ni. Gọ́vnà ní èwo ní tiẹ̀ nípa yẹn. Mo fẹ́ kó o ṣiṣẹ́ fún mi
ó tún dákọ ẹlòmíì ṣé mi mọ̀ pé nìkan wà ń bẹ yóò ní nǹkan kan tí mo forí tiẹ̀ sọ pé ọba mi tún bẹ̀ yẹn ṣe Agbalẹ́tù ẹni kí mo sọ mo ní your excellency látàyè rédíò Nàìjíríà lèmi àti Adémọ́lá Adéníyì ti wà papọ̀ ní ti ọjọ́ orí àgbà ni mo jẹ́ fún Adémọ́lá Adéníyì kò wá ní dáa kó wà nínú ìwé ìtàn síbi ọjọ́ kan ń bọ̀ tí kálukú ó lọ kúlù nefsin dá ìka talimauti gbogbo ẹ̀mí ni yóò tọ́ ikú wò Hebrew 9:27 says it is appointed unto a man to die but one day after judgment ó ṣe pàtàkì fún ọmọ ènìyàn láti kú lẹ́ẹ̀kan lẹ́yìn èyí ìdájọ́ ni. Yorùbá Parakọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parakọ̀ TV Àgbàlẹ́tù ọmọdé làwọ̀.